kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn, níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ, torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, gbogbo yín la kí o, gbogbo yín la kí. Ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà, ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí. Orúkọ ọmọ báyìí wà ní ìjánu ọmọ o, okùn tẹ́ rí yẹn ní ìjánu ẹ̀sìn. Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o. Kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí? Ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára, á gbádùn ara wa gan-an. Ọmọ tí rúgbó bọ̀ báyìí, arákùnrin kan nípínlẹ̀ Kánò, ó ti jáwé ìkìlọ̀ fún Kàchàlàmọ́ olórí àwọn agbésùmọ̀mí àti àwọn yòókù rẹ̀ tí ń dalẹ̀ Yorùbá láàmú o. Nínú fọ́nrán fídíò kan tó ti mi orí ẹ̀rọ ayélujára tìtìtì lórí ìkànnì X ni arákùnrin kan tó jẹ́ ọmọ ìta nípínlẹ̀ Kánò ti jáwé ìkìlọ̀ fún Kàchàlàmọ́ olórí àwọn jàǹdùkú àti ikọ̀ rẹ̀ pé ìpínlẹ̀ Kánò dàbí Katsina àti Zamfara eléyìí tó ti ń ṣe ìkọlù sí tẹ́lẹ̀ o, wípé tó bá da sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ yóò dára rẹ̀ lẹ́bi. Ó tẹ̀síwájú pé ìpínlẹ̀ Kánò dàbí àwọn ìpínlẹ̀ bíi Katsina àti Zamfara, kódà bí ìpínlẹ̀ Kwara tòun ti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó ti ń sọsẹ́ o. Tó bá gbé ìgbésẹ̀ àpọ̀dà kan láti kó ogun ja ìlú náà, ó ní yóò dára rẹ̀ lẹ́bi ni. Ó ní ìpínlẹ̀ Kánò ò fi àyè gbà àwọn jàǹdùkú tàbí agbésùmọ̀mí kankan, wípé ẹni tó bá gbìyànjú ẹ̀ yóò máa kó pẹ̀kí ọlọ́jọ́ rẹ̀ ni o. Ó tún sọ pé àwọn ti kojú kọ àfẹ̀jẹ̀wẹ̀ kan rí tí àwọn sì borí wọn. Ó sọ pé àwọn wà ní ìdúróṣinṣin àti ìṣọ̀kan. Ó wá sí àdúrà pé kí Ọlọ́run túbọ̀ máa dáàbò bo ìpínlẹ̀ Kánò àti orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńsẹ̀ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.